gbogbo ẹni tó ṣàmì ẹ̀mí mímọ́ yóò gbé yín ga. Àmín Jésù. Gbogbo ẹni tó ṣàmì ẹ̀mí mímọ́ á gbé yín ga. Àmín Jésù. Gbogbo ẹni tó ṣàmì ẹ̀mí mímọ́ á gbé yín ga. Àmín Jésù. Ẹ kú iṣẹ́ o. Gbogbo ẹni tó ṣàmì ẹ̀mí mímọ́ á gbé yín ga. Àmín Jésù. Ọ̀tá Agbala Gabriel la wà yìí. Alẹ́ iná fẹ́ cast ẹ̀. Alẹ́ iná fẹ́ cast ẹ̀ bọ̀dá lọ ọ̀nà bẹ̀yẹn náà mo fẹ́ pè fáwọn èèyàn ní gorí bẹ̀yẹn kọ́kọ́ gorí bẹ̀yẹn pé láti sàlẹ̀. Okay, sir. Ẹ̀rọ ànúgbà. Ẹ rí àánú gbà. Àmín Jésù. Last stage ni wọ́n wà yìí. Mo fẹ́ pray fún yín ni o. Àmín ni ká ẹ ṣe o. Ìrànlọ́wọ́ ojú ọjọ́ máa dìde fún mi. Àmín Jésù. Ṣé rí a busy gan? Èní mo ní mo fẹ́ ṣe live alàgbàbánú sọ. Bẹ́ẹ̀ kò sí orí ọ̀fẹ́ torí iṣẹ́ tó ń lọ yìí. Òní ni ọjọ́ karùn-ún convention wa lórí ayé yín agbára yí ọwọ́ padà. Àmín Jésù. Ibi tó ń fi agbára gùn, òkè tó ń fi ìlàkàkà gùn, àánú máa gbé ọgùn. Àmín Jésù. Last day ṣé o gbé láti bẹ̀? Bẹ́ẹ̀ni sà. O gbé bí Gbogbo sà. Alẹ́ iná máa cast ẹ̀. Gbogbo ẹ̀yin tọ́lọ́ ń lò ẹ kú iṣẹ́ o. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò ẹ kú iṣẹ́ o. Gbogbo ẹ̀yin tọ́lọ́ ń lò ẹ kú iṣẹ́ o. Aláàánú ò ní jìnnà sí. Àmín Jésù. A gbọ́dọ̀ má ṣe láì dúró ní. Mo wá pray fún yín ni o. Àdúrà la wá gbà fún yín o. Ẹ wo ọ̀tá yẹn. Ìwọ ni kò ṣàmì ìrànlọ́wọ́ láti òkè tí sọ gbogbo dìrọ̀rùn Olúwa gbé dìde. Àmín Jésù. Ìrànlọ́wọ́ láti òkè tí sọ gbogbo dìrọ̀rùn tó ń sọ ìyà tó ń sọ ọ́ di ọrọ̀ tó ń sọ ìbànújẹ́ di ẹ̀rín. Ìrànlọ́wọ́ yẹn dìde. Àmín Jésù. Bí kò ṣe pé Olúwa kọ́ ilé náà àwọn tó ń kọ́ wọn ṣe lásán. Bí kò ṣe pé Olúwa pa ìlú mọ́ olùsọjí lásán asán ni fẹ́yìn tẹ́jí ní kùtùkùtù òwúrọ̀ tí ẹ̀ tún pẹ́ síwọ́ síbẹ̀ wọ́n ń jẹ́ńjẹ́ ìkáàánú wọ́n ń jẹ́ńjẹ́ làálàá. Àánú tó fi ní jẹ́ńjẹ́ làálàá mọ́ ó dìde báyìí. Àmín Jésù. Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní cast sí i. Wọ́n máa lè ti bẹ̀rẹ̀ sí ní cast everybody máa rí i. À lè jọ yan Ọlọ́run fún iṣẹ́ yìí. Ọ̀tá làwà yìí. Ṣé rí ẹgbẹ́ tó lọ́ntì ẹ̀ yìí tí wọ́n ti ṣe yìí ẹgbẹ́ táwọn ti ṣe yẹn òun ibi táwọn ìránṣẹ́ Ọlọ́run máa jókòó sí nìyẹn. Ibẹ̀ ló fẹ̀ lọ yìí. Ẹ wo ohun tí Ọlọ́run ń ṣe lórí òkè yìí ó jẹ́ ohun tí mi lè sọ pé ó yà mí lẹ́nu. Ó jẹ́ n tó ṣòro ó gbàgbọ́ n tó ṣòro ó gbàgbọ́. Ẹ jáwọ́ ẹgbẹ́ yìí náà mo fẹ́ pray fáwọn èèyàn ni o. Ṣé wọ́n dẹ̀ ti ń ṣí àmì tó wà? Àwọn tó ya bíi ẹnjíníà tó wá ń du project bíi àgbà níwọ̀n gbogbo níwọ̀n tó ń gbé àgbà níwọ̀n o. Irú àwọn irin tán máa ń tò fún long bridge
ó yá gbogbo orin yẹn bá ń gbé nísàlẹ̀ bí gbogbo orin yẹn gbé díẹ̀ farabalẹ̀ ra máa gbé wọ́n bẹ̀rẹ̀ láti wájú báyìí ó gbé lọ́bẹ̀ yẹn ó dáwọn èèyàn rí mo fẹ́ pray fáwọn èèyàn ni ògo ló jẹ́ nínú ẹbí ayé ò ní pa ọ́ lójijì. Àmín Jésù. ó yá gbé láti lẹ̀ ògo ló jẹ́ nínú ẹbí ayé ò ní pa ọ́ lójijì. Àmín Jésù. ẹ̀yin méje yìí ẹ̀yin mẹ́rìnlá yìí ẹ̀yin 2005 tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ ayé yín gba ìyípadà sí rere. Àmín Jésù. àní bí ó ṣe pé Olúwa kọ́ ilé náà àwọn tó ń kọ́ kí náà ṣe. wọ́n ń ṣe lásán. èmi náà ti di ẹnjìníà lẹ́yìn ẹ bá ti fẹ́ pè mí ní ẹnjìníà kọ́nẹ̀ òkè kọ́nẹ̀ mọ̀ wà ń bẹ̀ wọ́n sì máa sọ mí di kọ́nẹ̀ ni wọ́n sọ mí di. iṣẹ́ yìí massive gbogbo ẹni tó sàmì wà lọ́jọ́ ayọ̀. Àmín Jésù. ìbànújẹ́ ó kéré ó pọ̀ kò ní wọlé ẹ wá. Àmín Jésù. ẹgbẹ́ nìyẹn sí ẹ̀yin èèyàn béèrè ń tẹ́ fẹ́ ẹ béèrè ẹ̀ lọ́wọ́ Ọlọ́run bí kò ṣe pé Olúwa kọ́ ilé náà àwọn tó ń kọ́ wọ́n ṣe lásán. a fẹ́ bẹ̀rẹ̀ ṣòro ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ kásì. a fẹ́ bẹ̀rẹ̀ ṣòro ni wọ́n bẹ̀rẹ̀ ilé bóun ni gbàgbọ́n náà máa bẹ̀rẹ̀ báyìí. díẹ̀. sàmì níbi tó wà wá lọ́jọ́ ayọ̀ láyé. Àmín Jésù. bíbélì wípé Hẹ́rọ́dù sì ń wá Jésù láti pa ń borí ìràwọ̀ tó tàn ògo tí ayé rí tí wọ́n fi ń bínú ẹ̀ lójú ayé lójú ọ̀tá ògo yẹn máa ṣẹ. Àmín Jésù. àwọn abínú ògo rẹ wọ́n máa wọ bojì. Àmín Jésù. àwọn abínú ògo rẹ àwọn ọ̀tá ògo ẹ̀rọ àwọn òṣìṣẹ́ ẹ̀rí wọn gbé wọn lọ́kàn àwọn náà dúró lọ́kàn yẹn àwọn òṣìṣẹ́ nìyẹn àwọn náà pọ̀ yẹn gbágbá bẹ́ẹ̀ náà àwọn náà dúró yẹn everybody wọ́n dẹ̀ dúró pé iṣẹ́ yìí kò ní dúró òru láwa o ní Nàìjíríà ti wà ní 11:58 àti wà ní 11:58 agbára tó mú kí òṣùpá dúró lójú ọ̀run tí ò jábọ́ agbára yẹn gba ẹ̀tọ́ rẹ fún ọ. Àmín Jésù. mo ní agbára yẹn gba ẹ̀tọ́ rẹ fún ọ. Àmín Jésù. mo ní agbára yẹn gba ẹ̀tọ́ rẹ fún ọ. Àmín Jésù. ìrànlọ́wọ́ ojú ọjọ́ ó dìde. Àmín Jésù. àdúrà tí o ti ń gbà tipẹ́ tí o ti gbà ó gbà báyìí. Àmín Jésù. ọwọ́ Olúwa máa kan ìrìn àjò rẹ sí rere. Àmín Jésù. wàá dẹ̀ rí àánú gbà. Àmín Jésù. àdúrà mẹ́ta mo fẹ́ ká gbà lálẹ́ yìí bẹ́ẹ̀ ká tó gbà á mo fẹ́ kẹ́ bá mi kí ẹnjìníà tó ń ṣiṣẹ́ níbí báyìí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹni tó ní ẹ̀mí Ọlọ́run ẹni tó nífẹ̀ẹ́ iṣẹ́ Kristi ló lè ṣerú ẹ̀ ló lè dúró pé no kíní yìí iṣẹ́ Ọlọ́run ni kò ní bàjẹ́ Sọládé yẹn máa bọ̀ ẹ bá mi kí wọn àwọn náà dẹ̀ kí àwọn èèyàn a máa wá pray fún wọn kí àwọn náà tẹ̀síwájú bí ọ̀tá yìí ṣe ga tí àwọn èèyàn wò torí kò síwọ́ tó bá débi tó ní rí iṣẹ́ àmì àti ìyanu Ọlọ́run bí ọ̀tá yìí ṣe ga tí àwọn èèyàn wò bẹ́ẹ̀ ni kí gbogbo ayé kí wọ́n rí ògo wọn kí Olúwa kó rán ìrànlọ́wọ́ sí wọn látòkè ẹ kí àwọn èèyàn ẹnjìníà tó wá du project bíi ni
ẹ kí àwọn èèyàn. ẹ káalẹ́ ẹ káàsán ẹ káàárọ̀ níbikíbi tẹ́ bá wà. orúkọ mi ni ẹnjìnìà Ọláníyì Olúṣèyí ẹ jí kí ìwọlẹ́wọ̀ iná ìwọlẹ́ ẹ já wò kí náà kọ sí lẹ́yìn ó yá lọ gbé kí náà gbé ẹ já wò kí ló wà ń bẹ̀. Agbala Gabriel what construction team ó yẹ káwọn kọ construction leader ló yẹ káwọn kọ construction engineer so àwọn ní Ọlọ́run ń lò fún bí ẹ rí ọjọ́ kan tá à ń ṣe program mo ti pọ̀ wọ́n síwájú rí tá a pray fún wọn he has been doing a wonderful job àwọn náà handle gbogbo project foundation gbogbo àwọn estate wa àwọn náà handle ẹ̀ ogóde ní fọ́lọ́n kò sí àkọsílẹ̀ ibi tàbí burúkú kan nípa wọn rí bó tilẹ̀ jẹ́ ẹyọ kan kò sí nípa wọn rí gbogbo yín bá mi pray fún wọn pé kí àwọn náà kàn máa lọ síwájú bí ẹ ti ń gbà yẹn ó dẹ̀ máa gbà lórí wọn. Àmín Jésù. Àánú yóò dẹ̀ gbé wọn dìde. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín Jésù. kí lẹ lè sọ lórí ọ̀tá yìí lásán kí ló ti bọ́ sọnù ẹ mọ̀jà ló ti bọ́ sọnù kò bọ́ sọnù kí ló ti wọlẹ̀. owó tá a ti ná ó ti pọ̀ díẹ̀. lórí ọ̀tá yìí nìkan. lórí ọ̀tá yìí nìkan ó ti pọ̀ díẹ̀ because a ti ra 20 more like 5 tons láti ra. Wow. Owó ti lọ lórí ọ̀tá yìí. And per ton is 510,000. Hey! A dẹ̀ ti ra 12 tons. A ti ra 12 tons. Ìyẹn irin nìkan ni. Irin nìkan ni o. Kò sọ pé pákó o. Kí ni assurance nípa bí iṣẹ́ ìtura lọ́wọ́ yín? Kí ni assurance lórí ọ̀tá yìí? Assurance wo ló ní kí ni? Wọ́n máa ń gbé kíní kan ní warranty. We are talking about durability. Durability. So kò sí eléyìí ó kéré gan kò sí ló ṣe kí 200 years to come. 200 years yé. Stand by. ẹ jẹ́ pé màá lo 200 years láyé. lágbára lọ. in fact has done a wonderful job. so gbogbo iṣẹ́ gbogbo bó fẹ́ kọ́lé alájà 100 máa gbé wá. ẹ mọ̀ wọ́n rí ọ̀yọ́ tá a bá ń kan ilé tá a ń bá kọ́ lọ́wọ́ nu estate a máa gbé. ẹ̀yin wo lè rí ilé kan tí mo post ilé tí mo post tí wọ́n ti roof igi ẹ̀ báyìí àwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ àwọn náà ni wọ́n ṣe. To the glory of God, wọ́n máa tẹ̀síwájú. God bless you, sir. We love you. Thank you very much, sir. Yes, sir. Ìwọ ni kò sàmì o. Ọjọ́ tí ògo ẹ bá máa yọ, ayé ò ní wá ọtí. Àmín Jésù. Mo ní ayé ò ní wá ọtí. Àmín Jésù. Ìwọ nìkan ló sàmì mọ̀mọ́ yẹn ó ti ń sùn. Ẹni tẹ́mi ò ti fi sùn, ṣó yẹ kí wọ́n sùn. Àǹtí yẹn wá ń tó gbé lórí àga, ó ṣe jẹun tán. Kò yẹ kó o ti sùn báyìí. Wà á ní ọjọ́ ayọ̀ láyé. Àmín Jésù. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní cast mo dẹ̀bẹ̀ kí o gbójú máa wò ó then ẹ̀yin tó bá dẹ̀ tó wù yìí náà láti tún máa support ẹ lè dìde lóru yìí kò sí dà tí ràn lọ́wọ́ kì í dè òru la yí orúkọ Jákọ́bù padà ó di Ísírẹ́lì ó bá áńgẹ́lì wọ̀nyá jà láti alẹ́ láti òru wọ́n jìjà yẹn tó fẹ́ di àfẹ̀mọ́jú nígbà áńgẹ́lì rí pé ilẹ̀ ti fẹ́ mọ́ ṣó ò ní jẹ́ ń lọ ni Jákọ́bù wípé mi ò ní jẹ́ olò àfi tó o bá súre fún mi kí lorúkọ rẹ oní Jákọ́bù ó láti òní lọ àpè oní Jákọ́bù mọ́ aṣọ di Ísírẹ́lì obìnrin kan sàmì ń bẹ̀ yẹn ọkùnrin kan sàmì ń bẹ̀ yẹn láti òní lọ ọ̀run pa orúkọ rẹ padà. Àmín Jésù. Ọ̀run yí orúkọ rẹ padà. Àmín Jésù. Ọ̀run yí orúkọ rẹ padà. Àmín Jésù. Ọ̀run yí orúkọ rẹ padà. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ wà nù gbèsè kan tàbí ìkejì. Gbogbo ẹ̀yin tí ẹ wà nù ẹ̀sìn kan tàbí ìkejì. Olúwa yanjú ẹ̀ fún yín. Àmín Jésù. Àánú 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 yanjú ẹ̀ fún yín. Àmín Jésù. Gbogbo èèyàn pariwo ìrànlọ́wọ́ ojú ọjọ́ dìde fún mi kó tó pẹ́ jù. Ìrànlọ́wọ́ ojú ọjọ́ ìrànlọ́wọ́ àkókò ni wọ́n pè é. Ìrànlọ́wọ́ ìgbà nígbà tó yẹ èèyàn gangan. Ìrànlọ́wọ́ ojú ọjọ́ ṣe mọ́tàn yìí àdúrà àkọ́kọ́ tá àkọ́kọ́ gbà lórí ọ̀tá èrè wọn tí ì ṣetán o wọ́n fẹ́ kásẹ̀ ni o bet bá a ṣe wà lórí irin yìí àdúrà àkọ́kọ́ tá máa kọ́ gbà nìyẹn ẹ̀yin tá a bá dẹ̀jọ́ gbà á ẹ padà wá give testimony ńgbà tó máa parí ọ̀tá ìtàn ẹ wà rán mi létí pé ṣé mo rántí ọjọ́ tí a wà lórí irin gbàǹgbé báyìí ẹ rán mi létí pé ṣé mo rántí ọjọ́ tí a wà lórí irin tá à ń gbàdúrà tí mo wọṣọ aṣọ kí mo wọ̀ iná sásọ ó wà rán mi létí pé
ṣé mo rántí pé ọjọ́ yẹn la gbàdúrà kí ìrànlọ́wọ́ ojú ọjọ́ yìí pọ́ mà ti dìde ẹ̀yin tá a bá jọ gbàdúrà yẹn lénìí ẹ lọ kọ sílẹ̀ ẹ mú ẹ̀rí yẹn bọ̀ ìrànlọ́wọ́ ojú ọjọ́ ìrànlọ́wọ́ ìgbà dé ìgbà ìrànlọ́wọ́ àkókò tí mo wà yìí ó yá dìde fún mi kó tó pẹ́ jù ẹ sọ́dàdúà. ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ ìrànlọ́wọ́ ojú ọjọ́ ìrànlọ́wọ́ ojú ọjọ́ kó tó pẹ́ jù ó yá dìde.